Good afternoon, good morning, good evening. I'm greeting you according to your time, everyone. And this is your girl, Mashola Gist TV. Gist tèmi tí mo mú wá òun ni àwọn yèyé mẹ́ta. Kábíyèsí ní kí wọ́n dá wọn, kábíyèsí force wọn wípé kí wọ́n dá mọ́tò tí Mariam tó gbà lọ́wọ́ Mariam kí wọ́n lọ return ẹ̀ fún Mariam. Gist tá a mú wá fún yín lénìí nìyẹn. Abẹ́rẹ́ epo better. So if today is your first time on my channel, please can you go straight and press that notification bell? You see that notification bell is very, very important so that whenever I post any gist, you can get it. And to my old subscriber, I say thank you, thank you, thank you, thank you. God Almighty will bless you. Okay. Lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tèmi ni pé kábíyèsí ní kí wọ́n force àwọn yèyé mẹ́ta wípé kí wọ́n dá mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ Mariam padà wò wípé they have to return that gift. Ẹ rántí bí Mariam ṣe ra gift fún àwọn yèyé mẹ́ta. Ẹ jẹ́ ká tó padà sẹ́yìn díẹ̀. Mariam ó jẹ́ girlfriend kábíyèsí. Ó dẹ̀ di olórí through àwọn yèyé mẹ́ta. Àwọn náà mú wá sí palace. Àwọn yèyé mẹ́ta fẹ́ Mariam fún kábíyèsí nítorí owó, nítorí gold, nítorí gbogbo nǹkan tó máa ń ṣe fún wọn. The way bá tiẹ̀ ṣe gbọ́ gan, wọ́n ní òun ló ṣí ṣọ́ọ̀pù fún yèyé Ṣadé, Fọláṣadé. Wọ́n lòun ló ṣí ṣọ́ọ̀pù fún wọn. Ipò ya wọn ní bóyá mi mọ iye millions yẹn, bọ̀ owó yẹn pọ̀. So later ló jáde ló bẹ̀rẹ̀ sí wọ́ wọn nílẹ̀ túrútúrú. Ipe kan bá ń kówó òun o. Kìíní kan nítorí pé wọ́n ń fì lọ sí side Queen Naomi. So eventually ó ṣá disgrace yèyé Fọláṣadé lórí social media lórí owó ṣọ́ọ̀pù yẹn. Okay, later nígbà tó wá rí pé kábíyèsí ò ráyè tó ń mọ́ torí pé kábíyèsí ń sọ fún mi pé òun máa divorce òun. Kìíní kan tán já ìwé divorce court fún Mariam tán láwọn fún ní 7 days kó fi jáde ní palace. Wọ́n ní bí Mariam ṣe ń wá àwọn yèyé. Alleged ni gbogbo nǹkan tí mò ń sọ fún yín o. Mi ò sí ńbẹ̀ o. Nǹkan tí mo gbọ́ mo wá sọ fún yín o. Wọ́n ní bí Mariam ṣe ń wá àwọn yèyé mẹ́ta kiri nìyẹn o. Wípé kán bá òun dá sí ọ̀rọ̀ kábíyèsí. Wípé kábíyèsí kán fi máa ní time fóun padà. Okay. Ẹ̀dẹ̀mọ̀ ẹpá látẹnujẹ làwọn yẹn. Nígbà tó ti rí pé ó máa yọ mọ́tò bí wọ́n ṣàṣẹ ní òkè kò sí wàhálà pé àwọn máa dá sọ́rọ̀ ẹ̀ o. Mi wá mọ̀ bóyá àwọn náà wá sọ wípé kó ra mọ́tò. Wọ́n ní bó ṣe lọ ra mọ́tò mẹ́ta. Bó ṣe lọ ra mọ́tò mẹ́ta fáwọn yèyé mẹ́ta nìyẹn o. Ẹni brand new car ní mọ́tò yẹn tí a rọ̀bà. Kò sí nǹkan kan tó ṣe mọ́tò yẹn. Wọ́n ń já nylon ara mọ́tò yẹn ni. Wọ́n ní bó ṣe lọ ra mọ́tò mẹ́ta fún wọn nìyẹn o. Wọ́n ní bí kábíyèsí ṣe gbọ́ báyìí. Wọ́n nínú bí kábíyèsí gan. Wípé kí ló dé tí wọ́n máa lọ gba mọ́tò ní ọwọ́ Mariam. Wípé kí ló ṣẹlẹ̀. So ṣẹ̀dẹ̀ mọ̀ pé alátẹnujẹ làwọn. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Tó bẹ̀rẹ̀ lọ gba mọ́tò lọ́wọ́ Mariam. Nítorí pé Mariam ti sọ pé kán bá òun bá kábíyèsí sọ̀rọ̀. Ìyẹn shock wọn lẹ́nu pẹ̀lú mọ́tò. Wọ́n dẹ̀ gbà. Ṣó ti yé yín? Wọ́n nínú bí kábíyèsí gan. Wọ́n ní bàbá kábíyèsí bínú. Ẹ̀gbọ́n kábíyèsí gan bínú torí wọ́n wá sí orí social media. Wọ́n sọ̀rọ̀ pé kì í ṣe pé wọ́n sọ̀rọ̀ alleged ni o. Wọ́n náà bínú pé kí ló dé tán lọ gba mọ́tò yẹn lọ́wọ́ Mariam. Ṣó ti yé yín? Mo tiẹ̀ fẹ́ ṣe fídíò yẹn but mo kọ̀wé pé mo lè join ẹ̀ pọ̀ mọ́ yìí. Ẹ̀gbọ́n kábíyèsí ọkùnrin. Wọ́n náà bínú pé kí ló dé tán lọ gba mọ́tò yẹn lọ́wọ́ Mariam. Ṣó ti yé yín? Ẹ̀yin èèyàn abẹ́ẹ̀ rí pé ilé ayé yìí lágbára. Ó ṣe jẹ́ pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí yìí ṣá àwọn náà máa ń ṣe àwọn èèyàn. Ó ṣe jẹ́ pé àwọn ni. Ó ṣe jẹ́ pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí yìí ṣá àwọn náà máa ń ṣe àwọn èèyàn. Wọ́n ṣe ẹ̀gbọ́n wọn. Wọ́n ṣe ẹ̀gbọ́n wọn in the sense that ẹ̀gbọ́n yín sọ pé òun fẹ́ kọ obìnrin yìí sílẹ̀. Ẹ̀dẹ̀ ló ń gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Ṣó yẹ kẹ́ ẹ gba mọ́tò lọ́wọ́ ẹ̀? Ṣó yẹ kẹ́ ẹ gba mọ́tò lọ́wọ́ ẹ̀?
bí ìgbà tẹ́ ń ta ẹ̀gbọ́n yín ẹ̀ ń tà wọ́n fún nǹkan burúkú. Ìyẹn á wá máa sọ̀rọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ gba mọ́tò lọ́wọ́ òun, ṣe bẹ́ẹ̀ yín lẹ gba mọ́tò lọ́wọ́ òun. Ẹ ní láti ronú yín. Wọ́n ní bí kábíyèsí ṣe ní pé kí wọ́n dá mọ́tò yẹn padà nìyẹn. Inú mi dẹ̀ dùn tí kábíyèsí sọ bẹ́ẹ̀, because àtẹnujẹ Ọlọ́run má jẹ́ ká àtẹnujẹ pa yín. So gist tá gbọ́ ta ní ká mú wá fún yín nìyẹn o. Tó bá tún yá màá tún mú another gist wá fún yín lẹ́yìn iṣẹ́ gbọ́. Ẹ̀yin èèyàn lé ẹ ṣé gan ni o. Ọwọ́ yín àti ọlá yín á máa ròkè o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń support mi, tẹ́ ń love video mi, tẹ́ ń like video mi, gbogbo ẹ mo rí o. God Almighty will bless you all. I say thank you, thank you, thank you. Òkè òkè lọ́wọ́ yín máa máa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́, Ọlọ́run á bá mi pèsè iṣẹ́ alálùbáríkà fún yín. Tẹ́ bá ti ríṣẹ́ rántí Mashola Gist TV o. Ṣé mọ̀ pé mo máa ń gbàdúrà fún yín lójoojúmọ́. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò, Ọlọ́run á pèsè owó tẹ́ fi máa rà. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́lé àbí tẹ́ fẹ́ ra lé sí anywhere in the world, Ọlọ́run á pèsè owó tẹ́ máa rà. Gbogbo ẹ̀yin tẹ́ ń lé contract tó yẹ pé ẹ ti kọ proposal, lágbára Ọlọ́run ẹ̀sẹ̀ yìí ẹ máa gbé sí ayọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́ ọmọ alálùbáríkà lọ́lọ́run máa bá mi fún yín o. Ní agbára Ọlọ́run ẹ máa bí ọkùnrin, ẹ máa bóbìnrin, ẹ máa bí ìbẹ̀fà lẹ́ẹ̀kan náà lẹ máa bí. Ní àṣẹ Ọlọ́run. Ṣé rí tẹ́ bá ti wá mú ọwọ́ yín báyìí, tẹ́ bá ti fi subscribe àbí tẹ́ share video mi àbí tẹ́ like video mi, blessing upon blessing will be yours in Jesus' name. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you all. Thank you.